ẹ̀yin ọmọ Yorùbá dẹ̀ bẹ̀rù Ọlọ́run nígbà táwọn kan bọ́ síta tán ní kí ni bàbá Tinubu kí nìkan tí wọ́n ṣe nígbà tán ti kó àwọn ọmọ lọ. wọ́n ní àwọn ọmọ lò 53 days nínú igbó tí wọ́n ń béèrè pé kí ni bàbá president wa ṣe ẹjọ́ nígbà tó pe Ṣèyí Mákindé tí wọ́n pe Ṣèyí Mákindé tí Ṣèyí Mákindé orí kankan ṣe lórí àwọn ọmọ tí wọ́n kó lọ nílùú Ọ̀yọ́ nígbà tí bàbá Tinubu táwa gbà wọ́n lẹ́tà wá ní kí ni tí wọ́n ṣe ẹ̀wọ̀n nǹkan kẹfìdílé kí wọ́n gbọ́n nǹkan tí mọ́mí Yorùbá Wùyí kí wọ́n gbọ́n nǹkan tí wọ́n sọ. wọ́n ní àwọn ọmọ lò 53 days in the bush wọ́n ní rẹ́kọ̀dì wo ni Tinubu bírèkì. ẹjọ́ ẹ̀yin èèyàn wọ́n ń béèrè lọ́wọ́ yín wọ́n ní rẹ́kọ̀dì wo ni Tinubu bírèkì. wọ́n láwọn ọmọ ti lò 53 days in the bush. ẹ̀yin tẹ́ bá wọ rẹ́kọ̀dì tó bírèkì. tó bá lójú tì wọn ò ní máa sọ nǹkan tí wọ́n ń sọ nísìnyí. ènìyàn fi ara ẹ̀ sílẹ̀. Jésù ti wà lélẹ́yìí. Jésù ti àsìkò wà lélẹ́yìí. Ó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ láti lọ ṣe kíni o láti lọ kó àwọn ènìyàn jáde. àwọn èèyàn bẹ̀ sí sọ̀sọ́kúsọ. èyí tó wá dùn mí jù òun ni bọ̀dá alágbádá tó wà gbádá káàkiri. bọ̀dá àbí àǹtí. pẹ̀lú ọ̀pá tó fi ń dà màálù tó gbé káàkiri. ẹni tó yẹ kójú máa tì ọmọ inú ẹ̀ ṣe nǹkan gbogbo nǹkan ló ti fi bẹ̀ẹ́ láti bẹ̀rẹ̀ pé ẹ jẹ́ ká jọ ṣe kinní yìí. So ìwọ tó yẹ kó jókòó sí pálọ̀ ẹ̀ tó ṣe ń gba atẹ́gùn kó máa gba orí yìí sìn kó ṣe wá ń sọ̀rọ̀ jákujàku káàkiri. So in fact àti gbogbo àwọn ajá ẹ̀ tó kó síta tẹ bá tiẹ̀ rí gbogbo wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà kò sí ètò wúlò nù wọn wọ́n wọ aṣọ́gbọ́n ọ̀bára mu lára wọn gbogbo wọn rí jákujàku ètò ti bóra ètò ti ṣe kinní àwọn bẹ̀ sí bó èèyàn tó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ àwọn tí wọn ní làákàyè nígbà tó ń wà nú ogbó tó ń ṣe tí bàbá yẹn ṣe wàhálà àwọn ń sùn tìyàwó wọn ń dóbò ńlé wọn ṣe ranù ọwọ́ agbọ́ sórí kíní wọn bẹ̀rẹ̀ sí sọ̀sọ́kúsọ gbogbo ẹnikẹ́ni tó bá ti ro ibi sí Sunday ọmọdé ẹmọ Ìgbòho tọmọtọmọ tilé ẹ̀ ló máa di àṣẹ gbogbo ẹnikẹ́ni tó bá sáré ibi lórí ẹ̀ tó máa forí ara ẹ̀ máa gbé ni àṣẹ àwọn amáṣàǹfààní irú ẹkùn for life ẹ jẹ́ ká máa sọ bẹ́ẹ̀ irú ẹkùn ni òun ló lè ṣe é Tinubu náà ló lè ṣe é so lẹ́yìn Tinubu kò séèyàn mọ́ lẹ́yìn irú ẹkùn kò séèyàn mọ́ àwọn OPC àsìkò tí wọ́n ti lọ ó ti fi èrú gba ìbùkún látọjọ́ tó ti pẹ́ bọ̀ àwa náà kéré nínú ayé mọ́ tó gbé ìjà àwọn wèrè kan sọ̀rọ̀ wọ́n ní ìjà tó jà máa 12 ìjà ni ṣé òun ló jà ìjà máa 12 ni àìmọye àwa èmi gbé máa 12. ẹ fọwọ́ bọ̀dá àǹtí Gani kalẹ̀ ẹ jẹ́ ká celebrate lẹ́nu ọ̀la máa sọ̀rọ̀ nípa àǹtí Gani ìwé ẹkùn for life Àdìsá ní sẹ́ Ìgbòho ní sẹ́ Àdìsá ló lè ṣe Àdìsá ní sẹ́ ẹ bá máa play òṣùpá pẹ̀lú ẹ kó máa lọ lábẹ́ pẹ̀lú ẹ̀. ó dà ẹ ṣe ìyá tó ní 53 days ni àwọn ọmọ yẹn lò ní captivity 53 days kọ́ o 55 days èní ní 10 èní ní on the 10 wọ́n lè ti kó wọn látọ̀ di 15 so wọ́n ti lò 55 days 5 days pé lókùn tó máa fi pé 2 months tí wọ́n ń lò ẹ wá pọ́ìntì fún wa tọ́tọ́ ti ń jí àwọn ọmọ gbẹ́dàtàyè Jonathan àwọn ọmọ skul wo ni wọ́n kó báyìí tí president yẹn dẹ̀ gbà wọ́n jáde èmi ò fẹ́ mọ̀ bóyá gbà wọ́n gangan lèmi ò fẹ́ mọ̀ o ṣùgbọ́n ẹ sọ fún wa ìyá wa Victoria Adébáyọ̀ ẹ sọ fún wa president tó ṣe wọlé ní Nàìjíríà ìyá wa ní kẹbà gbó sókè wọ́n ní kẹ sọ̀rọ̀ sókè wọ́n ní kí ní òkúlẹ̀ dáadáa. ṣé ìmọ̀ bóyá wọ́n gbọ́ mi báyìí mo ṣe sọ̀rọ̀ so inú mi ṣàjọ ayọ̀ mi kún because at the end of the day nǹkan tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá Ọlọ́run ò jẹ́ Ọlọ́run ò gbà fún this will be the first and the last time tó máa ń bá ṣẹlẹ̀ lọ́dọ̀ wa lágbára Ọlọ́run suppose fẹ́ kí kíní ìtúṣẹlẹ̀ ibi tó bá ti ń gbèrò ẹ̀ ó máa gbọ̀rún lọ ni àṣẹ kí ni ọmọ aláṣẹ ni wá àwọn ò kì í ṣe ọmọ kọ́mọ àdé kì í ṣe family ọmọ wọn rí nínú mi dẹ̀ dùn because ṣé nǹkan tún kú níbẹ̀ àbí wọ́n ń pààyàn nígbà tó fẹ́ lọ adopt wọn àti mo tún gbọ́ tán níyàn méjì ṣùgbọ́n. èèyàn méjì ní ìjọ tó ń wá kó wọn wọ́n pa tíṣà kan wọ́n wá bẹ́ẹ̀ kan lórí ìjọ méjì. ṣé wọ́n lọ ẹjọ́ tó wà tẹ̀ mọ́ gọ́ọ̀nà ìṣe ìdílé ẹjọ́ ẹjọ́ fámìlì wọn ẹ compensate fámìlì wọn ẹ ní ìṣọ́kọ́ wọn ọmọ wọn fún wọn scholarship ẹ dẹ̀ ní ìṣọ́kọ́ wọn ọmọ ìyá wọn tó dẹ̀ kó lọ yẹn jọ after tẹ̀ bá ti gbé wọn lọ sí hospital wọn máa ní therapy wọn dẹ̀ máa need a lot of financial support ẹjọ́ inú mi dùn inú mi ṣe ń dùn bò inú mi ṣe ń dùn náà mo ṣàtún nǹkan tó ń wọ the other way fáwọn èèyàn wá pé ó ṣàṣe máa fún wọn ní quality life because Nigeria tó ti mú wọn kúrò bá wọn kì í ṣóye nǹkan tí mo sọ máa ń wọn ẹ̀mí wọn ò tún jọ wọn lójúmọ́ so wà á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run I'm so happy ẹ̀wẹ̀ jẹ́ kí tẹ̀sí ọkọ̀ dúró báyìí náà I'm so happy. ẹ ọkọ
kọ́kọ́ dúró ná because àwọn tó wà lórí TikTok gan bọ́yé sọ pé àwọn ò gbọ́ yín dáadáa àwọn tó wà lórí YouTube gan sọ pé àwọn ò gbọ́ yín dáadáa. Ẹ̀ka fún mi money gun ẹ ṣé o. Mo dúpẹ́ ìyá mi mo dúpẹ́ staff làwọn àwọn tó ní péjì Yorùbá Wuyì nìyẹn. Onílé làwọn eléyìí onílé ni wọ́n sanwó ọpẹ́ ni sanwó ọpẹ́ tó bá pàpà ni mo lọ sanwó ọpẹ́. Ẹ ṣé wo oríire ni o màámi ẹ ṣeun. Ẹ kú iṣẹ́ kò ní rẹ̀ yín o agbára ò ní dá yín o. A kú oríire o à ń fàsìkò dúpẹ́ lọ́wọ́ bàbá wa ààrẹ Tinubu pé wọ́n ṣe o ṣe gbogbo wa náà ti rí nísìn pé ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè sẹ́ẹ̀rí tí bàbá àwọn tó rò pé bóyá wọn ò ní ṣe kankan sẹ́ẹ̀rí tán ṣe bí ò bá sọ pé lọ́pẹ́ wọn bóyá ìbámọ̀ ṣe é ṣe o adúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunday Oṣà ọkọlá Nàìjíríà limited. Abẹ́rẹ́ pé ìgbà kan dé ni gbogbo nǹkan mọ̀ ó mọ̀ ń yí padà àmọ̀ dúpẹ́ wọ́n ti fi ẹsẹ̀ rere wọ́n ti fi tẹ̀lé Yorùbá lórúkọ Jésù Ọlọ́run adẹ́gbà Ọlọ́run máa gbà wá pátápátá lọ́wọ́ àwọn ìka ẹnìbí yìí lórúkọ Jésù Ọlọ́run á gbà wá Ọlọ́run á jà fún wa gbàdúrà gbogbo àwọn tí wọ́n wá dé lásìkò yìí Ọlọ́run á bá wa dáwọ́lé wọn. Ẹjọ́ kí ìjọba Ọ̀yọ́ state àti Nàìjíríà kan ṣe kankan fáwọn èèyàn pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké yẹn wọ́n ti miss school wọ́n ti miss a lot of things their health ẹjọ́ kan tẹ́ẹ̀kì àwọn dáadáa àtàwọn ìdílé tí wọ́n pa bàbá tí wọ́n pa yẹn Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo wa ká sí ni Ọlọ́run á dẹ̀ gbàgbára lọ́wọ́ gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá lórúkọ Jésù a kú oríire Yorùbá Wuyì thank you so much my sister thank you kò ní rẹ̀ yín kò ní sú yín lórúkọ Jésù ọmọ tí yín wọn ò ní sírì o gbogbo tó bá ń lọ bá àánú Ọlọ́run ò ní fi wọ́n sílẹ̀ o ẹ kú sẹ́ẹ̀lú o ẹ kú thank you Bàbá Èkìtì I greet you ẹ ṣé gan ẹ kú àìsùn ní gbogbo ìgbà Ọlọ́run àtúbọ̀ máa bá mi ròyìn lágbára o ẹ ṣé gan olùkọ́ kẹ́mi náà dá sí ni o ẹ ṣé. Ìfowó dé ìdára dé. Hello sir, our father we are grateful. The president sir, we are grateful. We understand your commitment to our safety and we appreciate all you did for us. We could see your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. May the Lord continue to be grateful. God bless you, sir. We are so grateful. Adúpẹ́ àkànbí ọmọ lọ́dún sílẹ̀ ìjẹun ẹ̀bá ọmọ báwọn ọmọlọ́mọ ṣe ń jẹun ìjọ òun náà ti jẹun gbẹ̀yìn. Ní kí mo máa rògbò lórí àpò ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kò clear mi gan kò clear mi. Ẹ pè mí lórí fóònù ní ẹ pè TikTok ní ìmọ̀ kan tí mo ṣe ẹ máa gbọ́. Ẹ̀yin èèyàn tá a mọ̀ nípa TikTok ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi kí ni màá ṣe o. Ẹ bá wa gbóṣù ẹ̀yin tá a mọ̀ nípa TikTok ẹ dákun ẹ ṣàánú mi kí ni màá ṣe. Mo wá rògbò báyìí lọ́jà mi. Akú oríire máa. Oríire nìyẹn o. Akú oríire o adúpẹ́ fọlọ́run o. Adúpẹ́ o. Akú oríire náà mo kí yín màámi mo kí yín Ọlọ́run ní padà. Ọlọ́run ní ẹjẹ́ ákí Ọlọ́run ní ẹjẹ́ ákí Ọlọ́run ní ẹjẹ́ ákí. Mo kí yín o gbogbo wa pátá mo kí yín mo kí gbogbo wa mo kí Chief Sunday Igboho mo kí gbogbo àwọn Nàìjíríà military gbogbo àwọn ọlọ́pàá Nàìjíríà gbogbo wọn ni àwọn èèyàn dáadáa àwọn tí Yorùbá wa ni mò ń kí o mi káwọn ti Fúlàní o mi kí Fúlàní o mi kí ọlọ́pàá Fúlàní o ọlọ́pàá Igbo ọlọ́pàá Yorùbá ọlọ́pàá Hausa ni mò ń kí o mi kí ọlọ́pàá Fúlàní kí Fúlàní kúrò Fúlàní must go ní kankan ṣe pẹ̀lú Fúlàní mọ́ kọ́ má kórè burúkú tí wọ́n bá wa kí Fúlàní má kórè burúkú bá wa kọ́kọ́ àwọn kó sì dànù kó sì dànù àwọn ẹ̀dákẹ́dà àwọn àṣìdá Ọlọ́run àwọn akóṣìgbérò kí wọ́n kórè burúkú kúrò nílẹ̀ Yorùbá padà síbi tó ti wá. Kọ́ parẹ́ ẹni kọ́ parẹ́ dànù. Parẹ́ kúrò lórí ilẹ̀ wa.
àtàwọn kólúwò tẹ̀lé wọn kó tẹ̀lé wọn lọ àbẹ̀rí wọn mọ́. Ó dáa, ẹ ṣeun gan bàbá wa. Ẹ ṣe gidi gan mọ́ ẹ ṣe. Ẹ jẹ́ èèyàn mi bá mi download tap send. Ẹ bá mi lo promo code Abiola 223. Lákòókò tó bá fẹ́ send owó sí Nàìjíríà direct deposit ni kò sí third party. Ẹ jọ ìtẹ̀sí. Ní kí ẹ bá mi drop ẹ̀ tó ń sọ̀rọ̀ ẹ tó mi tẹ bá mi drop onítàn ẹ jọ. Ẹ yẹ bá mi download tap send. Bá mi lo promo code ní Abiola 223. Direct deposit ní third party. Ní third party. Ẹ bá ti fẹ́ send owó sí Nàìjíríà lákòókò tó bá fẹ́ send owó. Kò bá jẹ́ dọ́là, kò bá jẹ́ pound, kò bá jẹ́ euro, kó lè fẹ́ send $2. Kó lè fẹ́ send £2, ẹ gba $10 lọ́fẹ̀ẹ́. Ẹ jọ 830 ló. Mo dúpẹ́ fún yín, kùdùsì fún yín o. Ẹ má dùn aládàá nìkan, ẹ bá mi share ẹ̀ fáwọn èèyàn. Ẹ lo promo code mi. Ẹ jọ. Ẹ tẹ́lẹ̀ tí ìlú ẹ̀dùn òkè pé olúwa aṣẹ́wó ni mí. Aṣẹ́wó ń kí yín o. Aṣẹ́wó ni mí, gbówó là ń ṣe. Ẹ dákun ẹ ṣàánú ajé. Ẹ jọ lẹ́nu ẹ̀ka. Ẹnì kan sí bánà, ẹnì kan ní bánà títọ̀ fún bánà kàráì. Ẹ máa kọ sí bánà yẹn. Ẹ kàn gbèsè gbẹ̀yìn báyìí. Ẹ gbèsè gbẹ̀yìn lókè lórí program ní ojú ẹ̀ pé everybody máa ní pé o. Ok, kì í jẹ́ sí bánà. Ó wà lórí TikTok ẹ̀ máa ní ìtẹ́ bá wo sẹ̀rẹ̀ TikTok lọ́dọ̀ yẹn. Ẹ mọ̀ kan Richard. Bánà ẹ̀ bá máa yẹ tí mo lè ṣe nísìnyí báyìí. Níkì wà lórí fóònù. Ẹ bá gbọ́n sókè. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ máa màmá mi Yorùbá wuyì. Ẹ ṣeun o, a kú oríire o. Adúpẹ́ fún Ọlọ́run o. Adúpẹ́ o. Adúpẹ́ fún gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá. Adúpẹ́. Adúpẹ́ fọ́lọ́run. Adúpẹ́. Pé àwọn èèyàn wa wọ́n gba òmìnira. Ọlọ́ọ̀bọ oníkan lọ́jọ́ òní. A máa bá wa dáàbò rẹ̀ bu bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Àkànbí ọmọ lójú sílẹ̀ jàmà. So kí Ọlọ́run ọba oníkan lọ́jọ́ òní kó jẹ́ kí ẹ̀mí wọn gùn. Àṣẹ. Àti bàbá wa ti Sunday Igboho náà ojúlówó ọmọ ọkọ Yorùbá. Bẹ́ẹ̀ni. Kí Ọlọ́run ọba oníkan lọ́jọ́ òní kó jẹ́ kí ẹ̀mí wọn gùn ẹbí tara wọn. Àṣẹ. Kó bá wa fi ààbò rẹ̀ kó bá wa dáàbò rẹ̀ bò wọ́n. Àṣẹ. Lágbára Ọlọ́run tí wọ́n borí gbogbo àwọn ọ̀tá wọn. Ọ̀tá ilé ni ọ̀tá ìta ni ọ̀tá òde ni. Kọ́lọ́run ọba oníkan lọ́jọ́ òní kó máa bá wa gbé wọn borí wọn. Àṣẹ. Lágbára Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá ń rodí sí wọn ni ọjọ́ ọmọ Yorùbá ni o, ọjọ́ ọmọ Haúsá, ọjọ́ Fúlàní ni, ọjọ́ Ìgbò ni o. Pẹ̀lú ògo kí Ọlọ́run ọba oníkan lọ́jọ́ òní kó bá wa pa gbogbo wọn rẹ́ pátápátá. Àṣẹ o, ẹ bá wa pẹ̀lú ṣàṣẹ ògo jọ. Ọlọ́run. Ọ̀ṣọ́ba ni o, ọ̀ṣàfà ni o, ó ṣe pásítọ̀ ni o, ó ṣe ẹnikẹ́ni ni o, ó ṣe ẹlẹ́sìn àbáláyé ni o. Ní bá ń dìtẹ̀ bàbá ju Sunday Igboho ní wọn bá bínú wọn kí ọlọ́ọ̀bọ oníkan lọ́jọ́ òní kó bá wa pa wọn rẹ́ tọmọtọmọ láìpẹ́ láìjìnà yìí pẹ̀lú ògo Ọlọ́run. Nítorí wípé etí bàbá yìí ń jà fún gbogbo àwọn ẹran Yorùbá pátápátá iná ni bàbá yìí ń jà fún. Ní bàbá ju Sunday Igboho bàbá yóò jà fún ìran Yorùbá ní títorí owó. Àwọn tí wọ́n ń dìtẹ̀ wọn tìtorí owó iná ni táwọn ń jà sí ni táwọn ń dìtẹ̀ wọn fún. Àwọn àkòyè ṣe pé bóyá wọn ń jà fún pé bóyá ìfẹ́ tí àwọn ní sí ìran Yorùbá pé kí ìran Yorùbá má parun. Àwọn ọ̀jà fún yẹn ti tiwọn torí owó ni. Àti tìtorí wípé ìjọ wo gan ló jáde gan tó fi wá jóhun. Ìwọ tó mọ̀ wípé o nífẹ̀ẹ́ àwọn ìran rẹ. Èmi kò sí orílẹ̀-èdè náà tí irú rẹ̀ ti máa ṣẹlẹ̀. Tó o bá ní agbára, o ò ní ẹ̀tọ́ láti dúró de olórí kankan ní ìlú yẹn. Wàá jẹ́ kí ìjọba mọ̀ pé yes, o ní agbára. Àwọn tíjọba sì ti wọ̀ dáadáa pé yes, agbára tẹ́lẹ̀ yìí ni eléyìí dájúdájú ó nífẹ̀ẹ́ àwọn ìran rẹ̀ ni. Ó dá mi lójú pé bàbá Bọ́lá Ahmed wọ́n ti rí bàbá ju Sunday Igboho tó ń pé ọmọ yìí ó nífẹ̀ẹ́ àwọn ìran rẹ̀ dénúdénú ní kéde tí torí owó ní tí ń jà fún. Ọlọ́ọ̀bá ń gbọ́ iná ló jẹ́ kí bàbá Bọ́lá Ahmed ló jẹ́ kí wọ́n fa bàbá ju Sunday Igboho mọ́ra. Mo fi Ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí wípé eléyìí nífẹ̀ẹ́ àwọn ìran rẹ̀. Ṣùgbọ́n
kì í ṣe bí àwọn ti Gani Adams. Àsìkò rẹ̀ ti kọjá. Àsìkò ẹ̀ ti kọjá. Ìgbà tó lọ́ọ̀ tó pè sọ. Ìgbà tó lọ́ọ̀ tó pè sọ. Ó ṣe ti tiẹ̀. Iná nìyẹn. Iná ló ti ṣe yẹn. Àtọ́jú wo làwọn ẹran Yorùbá? Àtọ́jú wo la ti ń pariwo? Bàbá wa Gani Adams. Bàbá wa kìnìkan. So ọ̀dẹ́ ni ọ̀dẹ́ náà. Kí ni nǹkan tó ń sọ? Ẹ mà ti ń lo òfun. Ìyẹn wá ní lo òfun. Ókè náà, ṣé ẹni tí ń pe bàbá ju Sunday Igboho ní bọ̀bọ̀ yẹn, àwọn ọmọ yẹn. Ìgbéraga òfò. 50 something ni Gani Adams náà. 50 ní gbogbo wa. 50 ní gbogbo wa. Àpọ́nlé ni mọ́là. Àpẹẹlẹ tí wọ́n délé lọ́ọ̀nì náà. Iná ní ta fi pẹ́lẹ̀ bọ́lọ̀ ṣe ṣe àwọn ẹ̀rọ Yorùbá nù. Ẹ lè dẹ̀rẹ̀ Haúsá tí wọ́n máa lo ẹ́ẹ́ fúnra wọn. Oúnjẹ máa lò fúnra wọn. Bàbá wọn ó wọ́n máa lò fún ókọ wọn pè. So, a ń pariwo bàbá Gani Adams ẹjọ́ kìnìkan. Ètí ń jáde lẹ́nu ẹni wípé ẹtìràn Yorùbá ọ̀ràn lọ sẹ́wọ̀n iná ni wọ́n ń wá. Ẹtìràn Yorùbá ọ̀sàkóbá fún ìran Yorùbá ò fẹ́ gbìgà. Ẹ̀mí lọ lọ́sọ̀. Tí wọ́n tọ́ wá ní Yorùbá ò fẹ́ gbìgà. Ọwọ́ rẹ̀ lòmí tọ́ wá jẹ́jọ́ wá ń sa látakò rẹ̀ pẹ̀lú lára. Ó sú wa o. Ó ní Yorùbá ò fẹ́ gbìgà náà. Nígbà tí ó sì gbìgà wa tó sì jáde kí ló wá ń tè lára rẹ̀ fún? Àmọ́ o. Ọwọ́ sọ pé àwọn ọmọ tó dá ètò ààbò lẹ́yìn àwọn làwọn ọmọ. Ẹni bẹ́ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní fàájà ẹ bẹ̀rẹ̀ o, ẹ má fàájà o. Kí ni yẹn ṣe tá a bí mi nù ni? Kọjá kí gbéraga ọkọ̀ jù mọ́mọ́ mi, ọlọ́ọ̀bá gbọ́, àwa Yorùbá, ẹ mọ̀ káwọ̀ ọ̀fẹ́ràn. Àwọn alápọ̀nlé ṣùgbọ́n àfẹ́ràn kí ìgbéraga pọ̀ jù. Kéèyàn ò ní gbéraga jù. Àwọn tó ń pè láwọn ọmọ yẹn àwọn ọmọ tí wọ́n dá ètò ààbò lẹ̀ yẹn. Àwọn bàbá kan wà nù wọn tó ṣe pé wọ́n tó bí lọ́mọ. Ó ti sọ pé àwọn ọmọ yẹn. Kéèsì bàbá tí Sunday Igboho nìkan lọ dá ètò ààbò yẹn lẹ́nà irú ẹ̀kọ́ lẹ́nà gbogbo ọ̀ràn Yorùbá pátápátá ni. Bàbá wa bá ń jẹ́ Akíntóyè gan àwọn ọmọ yẹn ló ń gan. Ṣé àkọ́bí bàbá Abájá tí tó yẹ ìṣẹ́gbẹ́ lọ́jọ́ orí ni? Ẹ máa ti lówó fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ máa ti lówó. Sẹ́rí ọ̀rọ̀ tí màá yẹn sọ tí dàjọ́ ọ̀rọ̀ tó lọ sọ pẹ̀lú Àgbàlá Gabriel ọ̀rọ̀ yẹn tẹ̀sán ọ̀tẹ̀sán ìkamilá ni. Àgbàlá Gabriel ìyẹn jà ń wo bí ṣùkú ni gbogbo yẹn ń sọ̀rọ̀ yẹn kan. Ọwọ́ àpèjì tí Sunday Igboho ní bọ̀bọ̀ yẹn. Ìgbéraga yẹn ti pọ̀ jù náà. Ìgbéra ṣánlẹ̀. Ẹni tó ṣe pé age mate jọ nìyí. Oníràdà àwọn ọmọ ilé ẹ̀. Sọ yẹ kó o lè máa pè ní bọ̀bọ̀ yẹn. Tó o bá tiẹ̀ jù yẹn lọ lọ́jọ́ orí tó ti yẹn tó ọmọ pé ó ní kankan tí kì í bọ́mọ yìí ṣe kéré tó ó ní nǹkan tó fi jù mí lọ èyí ó fi nǹkan tó fi jù yẹn lọ. sọ́jà wájú olóyè lọ ǹjẹ́ ẹgbẹ́ ni gbogbo wa. Ẹgbẹ́ ni wọ́n. Ẹ wá sọ̀rọ̀ pàtàpàtà lójoojúmọ́. Kò sábà ní ẹ̀ka tó ń ṣe fáwọn ẹ̀ràn Yorùbá. Ẹni tó bá tẹ́rí ẹ dákun mọ̀mọ́ mi. Ẹni tó bá mọ̀ pé òun fẹ́ ẹni tí ó máa dá ẹni tó dáàbò bò wá nílẹ̀ Yorùbá tó bá ti jẹ́ wípé ẹni tí bá ń bá Fúlàní ṣe ni kò lè dáàbò bò wá ní Yorùbá o. Bẹ́ẹ̀ni. Ẹni tó bá ní nǹkan pọ̀ mọ́ ọ̀ràn Fúlàní a lè gbáwé ẹni bẹ́ẹ̀ láàyè kan kó jẹ́ olórí elétò ààbò fún wa nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Láyé ètò ààbò yẹn kò lè fìdí múlẹ̀ dáadáa kò lè ṣiṣẹ́ rẹ̀ débi tó yẹ kó ṣe dé kò lè ṣe dójú àmì nítorí wípé ó ń bá Fúlàní ṣe pọ̀. Báwo lè tàbò yẹn ṣe báwo ló ṣe bẹ́ẹ̀ ṣe dójú àmì? Kò possible. Gani Adams ẹni tí ń bára Fúlàní ṣe ni. Bẹ́ẹ̀ Àdàmú lórúkọ ẹ̀ náà. Àdàmú ìgbà Fúlàní ṣe kò lè dáàbò bò wá.
ọdún bóyá ọdún ọ̀sọ̀dún ìṣẹ̀ṣẹ̀ Yorùbá kan ní nǹkan bíi bóyá 2000 àkìní náà bàbá tí Sunday Igboho wà níbẹ̀ ní ọdún yẹn. Ìbátan Fúlàní ló kó papọ̀ Ọlọ́run sọ àjọ̀dún Yorùbá ìṣẹ̀ṣẹ̀ àṣà Yorùbá ó ti tún ká Fúlàní náà ẹ ti jọ ṣe àná wa múra ìmúra Fúlàní. Ọ̀rọ̀ ti lé ní. Àwọn ẹran Yorùbá àníṣe àti bọ́ nínú ìgbèkùn tá a wà láti yọ ọdún yìí àti bọ́ ká tó tú okùn tó wá dé dáadáa sí ni ká tó tú ọ̀ fi ọwọ́ tó wọ́pọ̀ sí. Bàbá tí Sunday Igboho yìí gangan iná lẹni tó lè gba ẹran Yorùbá kúrò nínú oko ẹrú tá a wà nílùú Nàìjíríà yẹn. Ó dà bàbá wa ẹ ṣe wọn ká tún gbé kọlù ẹlòmíì. Ẹ ra màmá mi àbọ̀ ọlọ́yọ̀ ọmọ bá ọgbọ wa gbé lágbára Ọlọ́run irú ẹkùn ló gbé bàkìdé. Irú ẹkùn ní kẹ. Gbogbo ẹ̀yin bàbá mi ò kẹ́ ìyá mi ò jẹ́ gbogbo Yorùbá pátá. Ẹ jọ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè o. Ta ni pásọ́nà? A máa play bọ̀bọ̀ yìí sí gbogbo yẹn máa rẹ́rìn. Ìyá wa kan ẹjẹ́ tẹ́ wà lórí TikTok wọ́n ní wọn gbọ́ yín lórí YouTube mọ̀ pé mo máa bá yẹ fẹ́ ṣe. Ní kì máa pè yín nísìnyí. Ẹ káalẹ́ máa o, a kú oríire o. Ọkọ mi ẹ kú iṣẹ́ ìlú o, ẹ kú iṣẹ́ ilẹ̀ Yorùbá o. Yes ma. Ìyá mi mo gẹ́ kí yín lálẹ́ inú mi dùn. Inú mi dùn ayọ̀. Inú mi náà dùn pé mo bá yín sọ̀rọ̀. Inú mi dùn ayọ̀ mi kú o, Àbẹ̀ní. Ìyá mi. Àbẹ̀ní mi. Ìyá mi. Ẹ kú oríire, ẹ kú iṣẹ́ ìlú. Àdúpẹ́. Yóò máa ju yín ṣe, ayé ò ní rí di yín, ọ̀tá ò ní rí di yín. Ẹ kú iṣẹ́, gbogbo ẹ̀ ni mò ń wò, alẹ́ ni mo ní kí tírẹ́ẹ̀gù bóyá máa gẹ́sì yín o. Olúwa ò ṣeun. Adúpẹ́. Ọlọ́run àgbáyé ò ṣeun o. Ẹsẹ̀ dálẹ̀ Yorùbá ò ṣeun o. Adúpẹ́ ìyá mi. Àkúṣe bá mi kí bàbá mi olóyè Sunday Igboho. Ẹ bá ń kí o. Ẹ bá ń kí ló kúṣẹ́ ìlú kúṣẹ́ wa o. Ó ní bàbá wa rárí o. Bàbá wa ní o. Kọ́mọ̀dá wọn màdáàmù àwọn mi sísí lóhùn mọ́ o. Ẹ má dá wọn lóhùn mẹ́fà wé léyìn lẹ́wọ̀n oníkàlàsì ọmọ tó kú dọ́ọ̀sù ni mọ́ o. Ta ló fẹnu gbúngẹ́ẹ̀tì báyìí? Ìyá mi ti gbàgbé jẹ́sí búràmù ayé àtijọ́ onígbòlójú tó fọ́nù fọ̀kúfọ̀. Èwo tún ní Jésù ẹ́? Ọmọ ọjà. Bẹ́ẹ̀ ni wọ́n fẹnu ara wọn sọ yẹn. Gbogbo èpè wọn ègún wọn orí wọn ló ń padà sí. Wọ́n ní tẹ́wúrẹ́ bá bojú ẹ̀yìn àfẹ́pẹ́ fẹ́lẹ́pẹ́. Gbogbo tí wọ́n ń ṣe sọ́mọ adìẹ máa orí wọn ló máa dà sí. Gbogbo ohun tí wọ́n tọ́ta bá gbé nítorí tìyín nítorí adìẹ mọ́ orí wọn ló máa padà sí. Àwọn tó ń fẹ́ kí ilẹ̀ Yorùbá ọ̀dà àti ilé wọn ọ̀dà ọ̀nà wọn ọ̀dà àwọn ọmọ wọn sóríire. Inú mi dùn ìyá mi. Inú mi dùn. Adúpẹ́. Àbẹ̀ní ọkọ mi. Mo dúpẹ́ lọ́dọ̀ ọlá àkọ́bí mi Àbẹ̀ní lòun náà máa ń já o. Ó dẹ̀ jẹ́ tùbí tèmi báyìí. Màámi wọ́n jẹ́ tùbí tèmi báyìí. Màámi lábẹ̀ní méjì báyìí. Mo ní àkọ́bí yẹn mo ní wọ́n jẹ́ tùbí tèmi náà. Kódà ó já tùbàjì. Àwọn Àbẹ̀ní àlápọ̀n, àwọn Àbẹ̀ní àti ńlápọ̀n. Ṣé bá bomi sí wa lẹ́nu? Wo bí mo ti ń wọ̀ ni mo ti rí lára onígbọ̀wọ́ lábẹ̀ní méjì. Ẹ̀gbọ́n náà tutù. Àgbọ́n náà tutù. Ìyàn jẹ́lẹ̀ ẹ̀fẹ́. Ẹ ṣeun ma. Ọ̀kárí ọkọ mi. Yes ma, ẹ ṣe ma. Àṣeyẹlẹ alákànṣe. Kẹjẹun lálẹ́ kẹjọra kẹ wá sùn. Ìyá mi kódà ebi ò pa mí mọ́, ebi ò tiẹ̀ pa mí mọ́, ebi ò pa mí báyìí. Ebi ò pa mí, o ṣe ọkọ mi. Ẹ ṣe ẹ bá ń káwọn. Ẹ ṣe màámi, àwọn Àbẹ̀ní àkínburú, Ọlọ́run bá mọ̀ pé àkínburú. Kò sí tó máa sọmọ ní Àbẹ̀ní tí ò ní gbádùn ẹ̀. Lọ́dọ̀ Àbẹ̀ní tó bá sọ pé ó dáa, àwa náà máa náìsì. Tó bá sọ pé ò gbádùn, àwa gan à ń lo dáadáa.
Gbóhùn sókè ṣùgbọ́n anáìsì. Ọ̀gá ẹ ṣe ẹ̀kúṣẹ́ ìyá mi. Ẹ ní fọmọ ṣe lágbára Ọlọ́run. Àṣẹ. Gbogbo ọtẹ bá dáwọ́ lé báyìí ló wọ́n máa yọrí sí rẹ̀. Àṣẹ àti gbogbo àwọn ọmọ Yorùbá tí ẹ pé tinútinú náà. Ẹni tó pè yẹn stop àwọn àpè yí padà. Ní opportunity pariwo síta David Paris ní hold àwọn. Ẹni tó pè yẹn stop àwọn àpè yí padà. A máa pè yí padà stop eré pè mọ́. Ẹ̀yin kọ́ níkẹ́ ẹ̀yin kọ́. Ẹni tó ń pè láti Nàìjíríà yẹn please stop please. I don't want to yell on anybody please stop. Ẹ pè mú kọ́ ọ̀tẹ̀ ẹ tún pè. Níkẹ́ gbóhùn sókè. I don't like this. Níkẹ́ ìkọ́dà ń bá sọ̀rọ̀ yìí náà tún lọ kọ́ọ̀tù. Ebi tí mo jẹ́ ń tì mí lápọn. Jẹ́ tí lè dín ní èmi kì í ṣe fáyítà o. Kẹ́nikẹ́ni má tì mí lọ síbi ìjà. Síbi ìjà ó ga. Yorùbá wuyì. Mo ti gbàdúrà fún yín látàárọ̀. Mo fẹ́ gbé yín. Ẹ̀yin àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń finú ṣe tẹ́ jẹ́ ọmọ Yorùbá gangan. Tó ẹ pé látọkàn lẹ fi ń ṣe kílẹ̀ Yorùbá bá lè má dàrú lágbára Ọlọ́run àti òní dàrú. Tọmọtọmọ tẹbítẹbí yín gbogbo àwọn ọmọ yín máa ṣoríire ní kan ọmọ yín àti gbogbo àtàjọ ọmọ Yorùbá náà àtàtà àwọn fọlọ yín Yorùbá ẹgbẹ́ wa náà tó ń lo platform tó fi ń pariwo débi wípé àwọn pípù ìfiwà release lẹ́ni ayé gbogbo wa ò ní bàjẹ́. Ṣé nígbà tí mo wo fídíò yẹn I was almost crying because nǹkan tí wọ́n fẹ́ Ọlọ́run ò gbà fún wọn. Wọ́n fẹ́ sọ àwọn ọmọ wa di cheaper girls débi pé after a year wọ́n ti àwọn ọmọ kéékèèké yẹn wọ́n ti fún wọn lóyún. Olúwa ṣe wọ́n dẹ̀ tó fẹ́ fi bà kíní bàbá Tinubu jẹ́ ní bàbá wọn kọ nìyí ọmọ kọ nìyí ẹ ṣe right on bàbá lásìgbà tí wọ́n ti release yín ilé Yorùbá gan gba ìtura Yorùbá wòye mọ̀ pé mo wà lórí ètò yín recently tí mo sọ̀rọ̀ gan tó dà pé bí àmọ̀ nǹkanra kí ẹ tó bí àmọ̀ nǹkanra bínú mi ṣe rí pé ẹ jẹ́ ká fa bàbá yìí mọ́ra ẹ jẹ́ ká fà á mọ́ra I'm very happy in fact mi ìtẹ̀ kọ̀ọ̀kan tí mo lè sọ and mo dẹ̀ gbàdúrà pé nǹkan tó ṣẹlẹ̀ yìí this will be the first and the last time tó máa ever ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lágbára Elédùmarè ẹnikẹ́ni tó bá fẹ́ máa fi àwọn ọmọ Yorùbá tó fẹ́ máa fi ṣe politics àbí tó sọ pé òun fẹ́ máa gbé ẹ̀mí ọmọ Yorùbá gbóná lágbára Ọlọ́run ibi tó bá ti ń rò bá ibẹ̀ ló ti máa gbọ̀run lọ nítorí pé kí ni ìran kì í ṣe ìran kíran àdẹ̀tọ́mọ́ ìran burúkú tí wọ́n máa ń pààyàn ẹ̀mí jàgídíjàgan kò sí nínú ẹ̀jẹ̀ ọmọ Yorùbá I will refuse to be that way I will never be that way ṣé wọ́n nǹkan tí mo fẹ́ sọ kí má gbà àkókò yìí ni pé ẹ jọ̀ọ́ ṣe mọ̀ pé bá tún ṣe pariwo tọ́nà dẹ̀ ti yọ àwọn pípù yìí ẹ jẹ́ ká wá tẹnu mọ́ Mákindé gọ́vnà Mákindé àwọn méjì tí wọ́n kú yẹn ẹ jọ̀ọ́ kán compensate family wọn débi wípé wọn ò ní jẹ ìyà àwọn ọmọ wọn kán sponsor àwọn ọmọ wọn because ẹni duty ni wọ́n wà dẹ̀ṣẹ̀ wá rí àwọn tí wọ́n kó jáde yìí kí wọ́n tó máa ti pín ọ lọ sí hospital kán dẹ̀ follow pẹ̀lú therapy they will need therapy tó máa need therapy gan and they need to be compensated because àwọn Nàìjíríà tó bá ti release wọn báyìí tó bá ti pariwo díẹ̀ ó tún ti lọ nìyẹn ẹ jọ̀ọ́ kí àwọn tó bá ń gbọ́ mi tó bá close mọ́ gọ́vnà yẹn. pé Tinubu jẹ́jẹ́. ok àti ìjọba Tinubu náà kí wọ́n jọ kán step up kí wọ́n jọ àdẹ̀bà máa rẹ̀ mí Tinubu ẹ jọ̀ọ́ ìyá wa lẹ jẹ́ ẹ bá wa sọ fún bàbá wa wípé kán step up kán make sure káyà àwọn pípù yìí ó dáa kán fún wọn ní solid foundation ìyá mi ẹ máa bẹ́ tó lọ I am very happy in fact inú mi dùn Olúwa ṣeun kò dẹ̀ ní ṣẹlẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá láì ṣe ọmọ máa jẹ́ last ẹnikẹ́ni èèyàn tó bá ń gbọ́ mi ò bá ń mú kọ́ máa pretend pọ̀ ọmọ Yorùbá náà tẹ́pọ̀ ọmọ Fúlàní ni wọ́n àbí wọ́n tó bá ń sọ nípa wọn tó fẹ́ ṣe níbòmí nílẹ̀ Yorùbá wọ́n máa kú ni o wọn ò ní débẹ̀ kó tó débẹ̀ wọ́n á kú ni nítorí pé kí ni ilẹ̀ Yorùbá máa bẹ̀rẹ̀ sí ní fa ìjẹ wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni bó ṣe máa rí nìyẹn ìyá mi ṣe gan. orí bẹ́ẹ̀ kò yí padà ṣe fá ẹ ṣeun ẹ jọ kí nǹkan bá wa sọ̀rọ̀ lórí TikTok káwọn òbí máa tún gbọ́ lórí. Ikú bàbá ẹrú kú. Tó bá ti máa ná bí Sunday, ó máa ti mọ̀ yìí. Ìgbò òòsà tó bá rí ṣe irú mọ̀lẹ́ tó yá ó dá. Wọ́n bí ọ̀pọ̀ ẹ̀ tó kù tí kò tó fẹ́ kú. Tàbí òní tó bá ẹ jọ kẹtọ proceed ẹ ká bẹ lọ́wọ́ àwọn tó wà lórí YouTube yẹn gbórin tẹ ẹkọ ẹ jọ ẹni tẹ́ wà lórí YouTube ṣe gbórin tí wọ́n kọ lórí TikTok wa wọ́n ti gbọ́ wọlé ẹyọ kẹni bá ti ń wọlé ẹ máa bá wa power tap ẹ máa bá wa like ètò wa náà lórí YouTube
ẹ jọ̀ọ́ gbogbo péjì wa náà ń gbọ́ wọlé. mi ò pè ní o first time ni o. first time máa pè lélẹ́yìí welcome sir welcome sir. so mi ò mọ bí tí mo lè tẹ̀. a kú oríire o bọ̀bọ̀ ọlọ́pàá aláṣọ ogun yẹn a ní láti ṣíra fún lẹ́nu mẹ́ta yìí. a kú oríire o pittsburgh mo wà o amẹ́ríkà mo wà ọlọ́run àwà pẹ̀lú ẹ̀ o kò ní ṣiṣẹ́ o gbogbo àdáwọ́lé aláṣeyọrí sí rere o pẹ̀lú àtẹ̀tọ́lọ́ o kò ní ṣàṣetì inú ayé ẹ̀ inú mi dùn ayọ̀ mi kù gbogbo yorùbá ẹ kú oríire o. gbogbo yorùbá ẹ kú oríire o. ṣáájú dé àfọlábí lórúkọ mi ọmọ ìjọmọ òró ni mí ọlọ́run àwà pẹ̀lú yìí o ẹ kú kàwé ẹ tẹ́kì àbáyé. wọ́n ní wọn ò gbọ́ màá dáre báyìí. ẹ jọ ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń gbọ́ wọn lórí tiktok bá tiktok bóyá kí n fi péjì lẹ̀ fún yín. ẹ ń gbọ́ no èmi kọ́ lẹ̀ àwọn tó sọ̀rọ̀ lórí tiktok ni mò ń béèrè. ẹni sùúrù bàbá wa tó kọrin yẹn ẹ sọ̀rọ̀ ó sì yàrá mo ní kọ́ bá wa gbọ́. ẹ̀yin náà gbọ́ àbí kò clear ní sẹ́ẹ̀ youtube wa tiktok wa ló ní problem kò sí kọ́ta bẹ́ẹ̀ ṣe sí tiktok wa ló ní problem so tiktok wa bí wọ́n ti ṣe pé bí àwọn wà lórí tiktok nìkan kó máa gbọ́ ni so ẹ̀yin èèyàn tó wà lórí youtube ẹ padà sórí youtube jẹ́jẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ pè sórí phone number mi ní +1718 5020 whatsapp nọ́mbà mi ló ń lọ sàlẹ̀ yẹn ẹ tó wà lórí tiktok ẹ padà sórí youtube àmọ́ tá a ṣe kí lẹ ní àṣe o tẹ̀ fi ń bínú ẹ má bọ̀ lórí. ẹ máa bọ̀ lórí youtube ẹ dákun ẹ̀ ní dààmú gbogbo ẹni tẹ́ ń ṣe náà a dúpẹ́ lọ́wọ́ yín. ògùn ẹ̀yin tá a pè tẹ́ gbé kọ́ọ̀lù. àṣẹ ẹ bá gbóhùn sókè a ti gbé kọ́ọ̀lù lórí fóònù o. ẹ kálẹ́ o tiktok ẹ ní sùúrù ọmọ àti tiktok ilẹ̀ fún yẹmi. Hello, ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. Ẹ kú ètò wọn mi wá o. àjọ ń ṣètò ní o ẹ káàbọ̀ o. Adúpẹ́ fọ́lọ́run o. ọpẹ́ ni Adúpẹ́ o. lọ́wọ́ bàbá wa Tinubu. àkànbí ọmọ olódò fẹ́ jàmà. Adúpẹ́ lọ́wọ́ Yorùbá wí ìyá wa tòótọ́ ẹ ṣé gan-an Ọlọ́run wá pẹ̀lú yín o. Ọlọ́run adúrótà ọmọ Yorùbá o. Ọlọ́run wá pẹ̀lú wa àbúrò níṣẹ̀lẹ̀ sí wa mọ́ o. Adúpẹ́ o, inú wa dùn o, Ọlọ́run ṣeun o. We thank God o. We thank God o. We thank God o. We thank God o. À ń bá a gbọ́ o. Àdìsá máa gbọ́ o. Ẹ ṣeun o. Good Friday ni o. Oníkàlùkù báyìí. Good Friday la wà. Good weekend. A máa lọ sáyé lálẹ́, a máa lọ sí club lálẹ́ yìí. Lọ ẹgbọ́n sókè. Ojú sí ọ̀nà kò gbá rẹ̀ lálẹ́ ti tè kúrò. Ẹ wo onáàkọ̀ wọ́n ní TikTok is not clear. Nígbà à ń gbọ́ níta. ọmọ àlàyé. Nípa lọ́wọ́ olóyè Sunday. Ọmọ Adéyẹmọ Ìgbò owó ṣe. Ó ṣà. Ìgbò oníṣẹ́. Ìgbò oníṣẹ́.
àdìsá ní sẹ́ ìgboro ní sẹ́ kí wọ́n fẹ́ yẹ fún TikTok bó tún àti sú mi ìgboro ní sẹ́ máa gbó sókè. Ìwọ̀n ní sẹ́ ọmọ láti kó ní sẹ́ ọmọdé yẹn mọ ní sẹ́ wọ́n wọ́n mọ àgbójúṣe kí ni kò sọ ọmọ mọ́ bínú kọ́ máa bínú. Ẹni tí ò bí ní ẹ̀fà mọ́ra. Ọmọdé yẹn mọ ọ̀rọ̀ bàbá ńlá bàbá fọ́nrẹ́nà ńlẹ̀ Yorùbá ń ṣe ẹni máa kú kó kú ilẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá ọlọ́tẹ̀ ní ọmọ Yorùbá. Ìfẹ́ sì gbowó alálẹ̀ bínú for you. Ìfẹ́ for Igbo alálẹ̀ bínú for you. Ìgbòho alálẹ̀ ti gbà fún yín Ọlọ́run ló ń ṣiṣẹ́. Ẹni bá kú kó kú. Ẹni tó bá dẹ̀ kú dẹ̀ kó ṣàìsàn kó máa náwó sí yẹn nǹkan tí kájàrá ìgbà nìyẹn. Ó ṣẹyàn ìran ẹ ló gbé ẹ jáde àwọn alálẹ̀ ló tiẹ̀ wọ́n kó sí inú bẹ́ẹ̀ iná Yorùbá wù yìí. Tó ń bínú ẹni tí ẹ̀ bínú orí ó máa bínú kú ni. Lílọ dẹ̀ ní máa lọ kì í ṣe wọn nílé lágbára tọ́lọ́fún láyé aláṣọ fún àwọn ọmọ arigidi kan jáde kan sọ̀rọ̀ ń kú. Ṣàgbọ́n ìdí sọ fún yín àwọn ọmọ Yorùbá ẹni jẹ́ kó má bọ̀ nǹkan kan tẹ̀ Yorùbá kọ́ kó má bọ̀ kì í ṣe bọ́lẹ̀ Yorùbá òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni ẹ jẹ́ Yorùbá wuyẹ ẹ ti ká máa sọ síta kò tọ́ sí rárá tó bá fẹ́ dàrẹ yẹn kọ́ síbẹ̀ kó má bọ̀ nǹkan kan ńlẹ̀ Yorùbá kó má bọ̀ máa bọ̀ nǹkan ẹ̀ kẹ́lẹ́ kó máa bọ̀ kó níjẹ̀bú máa bọ̀ kọ́lọ́sùn máa bọ̀ kẹ́bíwọ̀dì máa bọ̀ nǹkan ẹ̀ kó má bọ̀ nǹkan kan dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ǹdẹ́ President Bola Ahmed Tinubu dúpẹ́ lọ́wọ́ ní o. Àkànbí ọmọlódò sẹ́jàmà. Fọ́ọ̀mù lọ ni pé abiyamọ ní tòótọ́ pẹ̀lú àwọn tẹ́ fílẹ̀ yìí ẹ ti fi wọ́n lẹ̀ ní kì í ti sọ̀rọ̀ nǹkan tó yẹ kẹ́ ṣe ẹ bá gbogbo wọn náà kọ́kọ́ gbé ọ lọ fún medical check up náà. Ǹjẹ́ ìyá principal yẹn ó deserve national honour. Because she was the spokesperson fún wọn bẹ̀rẹ̀ she deserves national honour. Ẹ jọ ìdílé náà tó dẹ̀ sọ pé inú òun pé wọ́n release wọn lónìí Ọlọ́run rí nù. Ọlọ́run rí nù. Onígbà tó ń fẹ́ jẹ tó ń dípẹ̀ kó fẹ́ jẹ. Bẹ̀ tó yọ Ọlọ́run. Àdúrà wa gbà. Dókítà tó bá wà lórí ètò yín tàbí àwọn nọ́ọ̀sì tó bá wà lórí ètò yín mo kàn fẹ́ kán bá mi gbé sphygmomanometer pẹ̀lú stethoscope kán bá mi lọ gbé bá Mrs. Gani Adams ni kán bá mi wo blood pressure wọn torí Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe pé kó ronú pìwàdà ohun tí mo fẹ́ sọ nìyẹn ẹ ṣe ẹ kú ètò ẹ ṣe gan thank you so much. ẹ lè lọ ẹ lè wá fa sóòjà kẹmọ wá rẹ́rìn lábẹ́lẹ̀ ẹ lè bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run náà bàbá wọn òyìnbó tẹ sọ pé nítorí tẹni kó gbé lọ bá ẹhùn àti Gani sìn ṣé pẹ̀lú báwọn mi ṣe lọ ìsìn ẹbí nígbà mo lè rí pé láàrin èmi àti sọngànà kọ́ńkọ́sọ àbí kílẹ̀ pé sìn. Sphygmomanometer pẹ̀lú ẹgbẹ̀rún Ọlọ́run sphygmomanometer ẹjẹ àbẹ̀rù ọlọ́ọ̀tọ́ tó mọ̀ ká lónìí ẹ̀dẹ̀ wá sórí péjì lè dẹ̀ fáṣọ ìjà kò sí wàhálà I love you my sister thank you. Ṣé kí ló mọ ẹyin nọ́ọ̀sì àti dókítà ọlọ́ọ̀dọ̀ jẹ́ kí n ṣe dókítà báwo mo ṣe fẹ́ pè get me ṣe gbóná ọmọ náà ṣókòmítà aláìṣókòmílò náà máa gbé lé mi lọ́wọ́ ṣókòmílò ó náà máa gbé fún mi bàbá wa pè yín ẹ̀ gbé kọ́ọ̀lù tuntun wa pè tuntun yín pè sí ẹ̀ tún gbé kọ́ọ̀lù ẹ má bínú sà a máa pẹ̀lú ní ọjọ́ tí ń lọ TikTok yóò mo fẹ́ sórí TikTok nìyẹn kò tiẹ̀ yé mi ìyẹn tó máa gbà mí gan pẹ̀lú ẹ̀. bàbá yín wọlé ẹ bá gbọ́ sókè. bàbá mi ẹ̀ ní dààmú. mo apá o. èmi ti sọ fún yín mo ní Gani yóò padà kọ́ ẹbí ara rẹ̀ sẹ́yìn èyí ẹ̀ ó di kíláàsì wọ́n ti irú gẹ̀tẹ̀ ohun tí Tinubu ó ṣe àti ohun tí bàbá wa Tinubu ó ṣe àwọn èyí tí wọ́n ti irú gẹ̀tẹ̀. wọ́n ti rí nǹkan kan. from distance káwọn wo nǹkan yẹn ilẹ̀ Yorùbá mọ ìyàtọ̀ ni ìgbà táwọn fi ń fẹ́ kí bàbá yẹn wọlé ẹlẹ́ẹ̀kejì nìyẹn tó kí àwọn èèyàn fara balẹ̀ ohun tí túbọ̀ bẹ́ẹ̀ ó ti délé lọ tó fẹ́ pé gbogbo ẹ̀ máa lọ ni ohun bàbá yẹn ti ń dé ní lọ́dọ̀ wà lẹ́tí mo ní
kó ní mọ́mọ́ tètè fún bàbá yẹn mọ́ torí nǹkan tí bàbá yẹn ṣe ní Yorùbá lọ́jọ́ iwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti rí because constitution tó fi ń ṣiṣẹ́ yẹn ilé ló ń ka lọ́wọ́ fún òmìnira agídí ló fi ń lò tó sùúrù ní kí àwọn tó bá jẹ́ bí Yorùbá ìkẹ̀kẹ́ tó farabalẹ̀ fún bàbá yẹn kó fi lè wọlé lẹ́ẹ̀kejì àmọ́ òtẹ́rí tó ń sọ ìsọkúsọ ìwé sọ nígbà Yorùbá wọn ìlàjì Yorùbá ni wọn ìlàjì Fúlàní ni wọn ìlàjì Yorùbá ìlàjì Haúsá ni wọn àmọ́ original Yorùbá gẹ́gẹ́ kò ní gba Yorùbá òdodo ọ̀rọ̀ mọ́tò ẹ̀wọ̀n bó tó lọ. à ń bá a bọ ẹ ṣeun máa ń wo dúpẹ́ má bínú máa pè é lórí fóònù ní tẹ má bínú bàbá bàbá yín bàbá bàbá yín wọlé. bàbá bàbá yín bàbá yín wọlé. ẹ máa gbóhùn sókè máa tún máa yí pé ẹ bá wa gbóhùn sókè wá mi ẹsà. adúpẹ́. ẹjọ́ rí mo ti gbọ́ kínní látọ̀sán tí ò rí mo ń yọ̀ níbi tí mo wà ní mo ń jubilate ayé mi á dáa ayé Sunday gbogbo ọ̀tá Sunday pátápátá lágbára Ọlọ́run gbogbo wọn ṣoríire. àṣẹ. ṣé ọ̀rọ̀ ṣé ẹ ti ní wá ní ìdí ọ̀rọ̀ sí i ṣé ẹ ti wá mọ̀ pé Gani àti gómìnà Ọ̀yọ́ state ṣé orí pé wọ́n ti ṣe together ni ṣé wọ́n rí pé gbogbo àwọn ọmọ Gani tí Gani rán jáde sí nípa Sunday ṣé wọ́n rí tó ẹgbẹ́ kan tí Gani ṣe interview tí Àgbàlá Gabriel níbi dánẹ́lì tó lọ sọ́dọ̀ ẹgbẹ́ kan tó jáde. kí ni ìjẹ́wọ̀n pé ìkíní kíkẹ́ yìí kà táwọn ìyẹ́ kí ẹ là ń kà tó kà ní kíní tó ṣe press conference nígbà tó ṣe ní 2021 tó ṣe nígbà tí Sunday lọ sí kankan sáfẹ́ kan tó sẹ́ẹ̀tì lórí pìtì bó ti bẹ́ẹ̀ pè ní kí ẹ ṣàkíyèsí gbogbo press release tó ṣe tí ò dárúkọ Sunday sẹ́ẹ̀tì sẹ́ẹ̀tì ló ṣe ní 2021 kan tó lọ bọ́ọ̀sì ilé Sunday. Yes ẹ lọ gbọ́ kẹ́bẹ̀rẹ̀ kó wádìí lọ́wọ́ àwọn tó wà pẹ̀lú ẹ̀ kó lọ gbọ́ dáadáa. Press tó rìlíìsì ní 2021 nígbà tí Sunday lọ sí ìkọ̀ọ̀kan tó lọ fún àwọn pípù wọ̀nyẹn ní 7 days. Yes òkè mo ti fẹ́ pè ní òtí ìlú ẹbí àti ìkíní inú mi bẹ́ẹ̀ dùn ọ̀gbẹ́ni tí wọ́n gbàgede mọ̀ ó gbé kíní yẹn jáde mọ́ ní yes onífọ̀yí ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́rẹ́ǹkì ni ẹ ti mọ̀ pé Gani àti ọ̀gbẹ́ni àwọn ọlọ́jà tí wọ́n ní sí ìkíní tí wọ́n gbé jáde ẹ̀kọ́ fíìmù Gani ló sọ fún ṣé ẹ fẹ́ gbọ́ ó fẹ́ gba glory ó lè dínà lọ́tọ̀. Yes ó ní Gani sọ pé wàá jẹ́ kí Sunday lọ gba glory lọ́wọ́ lórí ọ̀rọ̀. Ọjọ́ bó jáde lẹ́nu Gani ẹ lọ gbọ́ bẹ́ẹ̀ tó jẹ pẹ̀lú. mo ti play ẹ̀ sá mo play ẹ̀ wà lórí péjì Yorùbá Wuyì mi náà ti play ẹ̀ wo lórí péjì mi wo lọ́dọ̀ tèmi ni. kì í ṣe pé kò kí ṣe ilé oúnjẹ rẹ̀ lọ sí gbogbo ọmọ tí mo sọ fún yín ọ wà lórí topic to me. Lórí pẹ́ẹ́sì tó ṣe ní 2021 òun náà lórí pìtì. So Olúwa wà pẹ̀lú yín Ọlọ́run dá ọmọ náà sí Ọlọ́run dá gbogbo yín sí Olúwa wà pẹ̀lú ẹ ṣé. àwọn alárí síá gbẹ̀yìn síá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ síá ti pọ̀ jù Àdìsá síá ti pọ̀ àwọn alárí síá gbẹ̀yìn ẹ máa ké kú ni. àwọn alárí síá gbẹ̀yìn ọmọ Adéyẹmọ lórí síá gbẹ̀yìn ẹ máa wo ẹ máa fẹ́ ké ẹni tó wà lórí TikTok tó pẹ̀ bí ẹ tó pẹ̀ fọwọ́ attack oníyàn àṣegbọ́n kan tẹ̀ ń sọ ẹ wà lórí TikTok èèyàn bíi how many èèyàn tó wà lórí TikTok tó ń wò mí for over 2 hours fọwọ́ attack kò àti ẹ̀rí 50 ọ̀nà go explain táyà olórí TikTok o ẹ máa explain táyà kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí o. Hello. ẹ ló bá gbọ́ sókè.
Tẹ́ bá sọ̀rọ̀ gan-an ní gbọ́ nìkan ni mò ń gbọ́ yìí. Ẹ bá gbọ́n sókè. Hello. Hello, à ń gbọ́ yín, ẹ má gbọ́ wa nínú ilé mà. À ń gbọ́ yín, ẹ má gbọ́. Hello, à ń gbọ́ yín o. Ó tún gbọ́ wa nínú ilé. Ẹ ṣeun bàbá ẹ mà ṣe. Ẹ ṣeun bàbá ẹ mà ṣe. Ẹ ṣeun Ọlọ́run wa, ẹ ṣeun bàbá. Ẹ ṣeun bàbá ẹ mà ṣe. Ẹ ṣeun Ọlọ́run wa, ẹ ṣeun bàbá. Ayọ̀ wa kún o, ọpẹ́ ni fún Ọlọ́run. Adúpẹ́ ọpẹ́ ni fún Ọlọ́run o. Ẹ ṣé o Yorùbáwùyí, ẹ ṣé gbogbo iṣẹ́ ti ṣe fún wa. Ọlọ́run nìkan ṣo ló lè san yín lóore o. Ẹ ṣé, inú wa dùn. Ẹ ṣé adúpẹ́ pẹ́ òkun. Adúpẹ́ o. Tèmi náà fẹ́ sọ nìyẹn o, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni o fún gbogbo ohun tó ṣẹlẹ̀ o, kì í ṣe mímọ̀ ṣe wa o. Ọpẹ́ ni fọ́lọ́run, Ọlọ́run gbèjà wa jà o. Ọpẹ́ ni fọ́lọ́run. Ọlọ́run dúró tì wá, kò fi wá sílẹ̀. Kábíyèsí, ẹ ṣé adúpẹ́ o. Olúwa ṣe ohun tèmi fẹ́ sọ nìyẹn o. Ó dá iṣẹ́ màmí. Bóyá kí ẹ̀kọ́ bá wa sọ̀rọ̀ lórí TikTok, mi ìmọ̀ tí mo fẹ́ ṣe sí. Ẹjọ́ kí ẹ̀kọ́ bá wa sọ̀rọ̀ lórí TikTok. Ní kí ẹ sọ̀rọ̀. Okay, ṣé wọ́n gbọ́ mi? Ẹjọ́ tí ẹ̀ ń gbọ́ wa lórí YouTube. Ní kí ẹ sọ̀rọ̀ bí 30 seconds. Okay, so ṣàdúpẹ́ lọ́dọ̀ náà fún gbogbo. Ẹ kémi náà pílẹ̀ mi bí. Pípẹ́ àti rẹ̀ àwọn èèyàn wa, wọ́n dẹ̀ ti gbà wọ́n padà. Lágbára náà dẹ̀ ní rírú ẹ̀ mọ́ lágbára Elédùmarè. Ṣé wọ́n gbọ́ nǹkan tí mò ń sọ? Ẹjọ́ tí ẹ̀ ń gbọ́ wa lórí TikTok, lórí YouTube àti. Ẹjọ́ bá wa give comment o, ṣé ẹ gbọ́ wa? Ṣé ẹ gbọ́ tí wọ́n sọ lórí TikTok? Bàbá ẹ mà ṣe. Níkì ẹni. Ọní àti ń gbọ́, ọ̀nà ti ń gbọ́. Ẹ bá wa power tap, ó dẹ̀ pé ó dẹ̀ pé ṣiṣẹ́. Màámi mo dúpẹ́ kí n pè yín lórí fóònù ni o. Ṣé fẹ́ sọ̀rọ̀ màámi? Ok, ẹ yẹ kí n pè yín lórí fóònù ni because mi fẹ́ kí n máa sọ̀rọ̀ lọ. Ẹ máa sọ pé àgbọ̀ yín. So ẹ̀yin nọ́mbà tí wà níbí, so mo máa pè yín lórí fóònù tí yín. Congratulations fún wa o. Congratulations your non-relenting effort. Adúpẹ́. Ẹ ṣeun bàbá. Mo ti ń pè yín màmí. Bàbá ẹ mà ṣe. Ẹ ṣeun. Ọlọ́run wa, ẹ ṣeun bàbá. Ẹ ṣeun. Ẹ bá gbọ́n sókè. Ẹ ṣe màmí. Ẹ má gbọ́ mi nínú ilé o. Tó yẹ kí n ṣàlejò. Ẹ ṣeun Ọlọ́run wa, ẹ ṣeun bàbá. Ẹ ṣeun bàbá ẹ mà ṣe. Ẹ ṣeun Ọlọ́run wa, ẹ ṣeun bàbá. Ẹ ṣeun bàbá. Mo ti pè ní tẹ́lẹ̀ jàre. Ẹ yẹ kí n wá ẹni. Prince yẹ bá wa gbóhùn sókè. Prince gbóhùn sókè o. Ẹ bá wa láìkì ètò yìí ẹ jọ̀ọ́. Prince ṣe wà ń bẹ̀. Ẹ bá wa gbóhùn sókè sà. Adúpẹ́. Adébọ́lá ẹ̀mí tàbí kẹ́ drop ara yín mà àbí sáà ni. À ń gbọ́ yín Prince. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ọmọ akáfẹ́fẹ́ ní omi ọmọ bìlẹ̀tẹ̀ ló sàn yàsàyà olómi láàrin ìgbẹ́ ọ̀kan ní máa wọlé ọ̀kan ní máa rọra ọ̀kan nígbà tó mọ̀nà kí ló wá dé Ìgbòho mọ̀rẹ́. Ó lo Google Map ni. Bó ṣe yẹ kó rí náà nù gbogbo ẹni tí tó o bá jábọ̀ ni tó o bá ti ní elénìní kó o mọ̀ pé òun sakọ́ ní gidi. So bí téèyàn bá sì ń lọ lèèyàn máa ń wò. Èèyàn ò gbọ́dọ̀ wá wíwú ọjà bó ṣe wù kí wọ́n pọ̀ tó èyí lẹ́ẹ̀borí wọn. Àṣẹ. Láṣẹ Ìdùmarè. Àṣẹ. Nítorí pé inú kan lè fi ṣe
lágbára àwọn onílẹ̀ lágbára Elédùà ẹ ò ní ṣàṣetì. àṣẹ. gbogbo ẹni tó bá ní òun fẹ́ wo ibi tẹ́ gbà dé tó bá pọ̀ láì dẹ̀yìn lẹ́yìn rẹ̀ lẹ́yìn máa ṣe gbogbo àṣeyọrí. àṣẹ. mo kẹ́nìkan kan pẹ̀lú mú wa o ní kẹ́nìkan kan kú wọn gbogbo èèyàn tó bá lóun ò ní fọwọ́ síbi tọ́wọ́ gbé pé ìṣubú yín náà lòun wá tó bá jẹ́ pé kú lọ tọ́ sí tẹ́yìn ó fi ṣàṣeyọrí ẹ̀mí ààrẹ àtàwọn ẹ̀mí àwọn ọmọ ẹ̀ ló fi di àṣẹ. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. àṣẹ. ẹ Ọlọ́run nìkan ló lọ pẹ́ o kí ẹ̀ máa dúpẹ́ bẹ́ẹ̀ ni. Ká kí Ọlọ́run ọba ká kí ọba tó láyé tó lọ́run. Àṣẹ 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 àṣẹ. tí mo tọrọ kọ́kọ́ tẹ̀ ń fi ṣe gbogbo ètò yìí jẹ́ kí bẹ̀rù jí àṣẹ àbòdì tọ́lọ́kùn àbòdì tọ́lọ́sà àṣẹ àgbóyún ní pẹ́ o àṣẹ àṣẹ àwọn ọmọ ní ẹ̀rù ní fi ṣiṣẹ́ tẹ̀ ń ṣe àṣẹ o àṣẹ 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 ẹ ṣeun gan ọba wa a máa lágbára náà. tó bá kẹ̀yìn sí wọn Odùduwà á lanu agbèmí. àṣẹ. ẹ ṣeun o ẹ ṣe o Yorùbá nation ó pẹ́ ó yá ni ó ń bọ̀ àsìkò náà ti tó ó dé tán ẹ má jẹ́ àtàrà wa bí bàbá Tinubu tó bá ti ṣe léè tó máa ṣe á pín oníkálukú máa mú ìyá ẹ̀ ó tó. ó tó gẹ́ là ń ṣàlélé. ẹgbẹ́ ni fáwọn amádà. ẹ ṣeun. ẹ ṣeun bàbá mi. ok ìyá wa Adébọ́lá bá wa sọ̀rọ̀ sókè. à ń gbọ́ yín o. Ọlọ́run máa bá wa ṣe ni o kó má fún mi ṣe ó máa fẹ́ nira. Ọlọ́run máa bá wa ṣe ni mà. àṣẹ 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 ẹ bá mi ṣàṣẹ. ọ̀rọ̀ yín jẹ́ tó lóun fẹ́ bá ọ̀rọ̀ yín rú yóò jẹ́ ní àkọlẹ̀ borí. àṣẹ Ìdùmarè àṣẹ Ìdùmarè àṣẹ Ìdùmarè àṣẹ Ìdùmarè àṣẹ àṣẹ àṣẹ. ìmọ̀ tv yìí tẹ́lẹ̀ o ìgbà tí mo lọ sí London ní last year mo wá ní mọ́mí mi kan Comfort Adéyẹmí everyday orí Yorùbáwùyí ló ń wà yẹn. àwọn ìyá yẹn àwọn ìyá. níwọ̀n bí wọ́n ti ń gba ìjókòó mọ́mí yẹn wà ní pẹ́ńtà bí báyìí wà lórí ètò mọ́mí yẹn wà ń bẹ̀ báyìí. àwọn ìyá Yorùbáwùyí. ìyá ti máa wà ń bẹ̀ gbogbo ìgbà tó ń ṣe Yorùbá nation nation yẹn ìyá 24/7 ni. so ìgbà tí wọ́n dé sọ́dọ̀ wọn ni mo wá ń wo bẹ́ẹ̀ ṣe máa ń tú oríṣiríṣi tẹ́ fi máa ń create awareness pé ká ṣọ́ra o ó ń bọ̀ àìwọ̀nlá dẹ́dẹ́ o pé n tó ń ṣẹlẹ̀ nílẹ̀ sáré tó ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì rí o àtàwọn tí wọ́n ń jẹ koríko wọn tó ń bọ́ sínú oko wọn tó ń jẹ oko wọn ó wá tí wọ́n ti díútì àwa méjèèjì àti wọn ni àwọn àgbo yẹn látàárọ̀ dálẹ̀. ẹ ṣe mo ní ẹ bá mi kí wọn káàbọ̀ à ń sọ yín màmí. mo ti wá dé Canada yìí láti jọ mo ti wọlé láti January orí program yìí mo máa ń wà everyday but me kì í give sign of pick me up I just love you. I love you Dark West ẹ ti gbọ́ òyìnbó yẹn rí I love you Dark West lórí péjì ẹ káàbọ̀ sórí péjì wa àwọn yẹn ti ń kí lórí YouTube wa ní bàjẹ́ lórí YouTube wa ẹ lọ subscribe síbẹ̀ ẹ máa ń dán àwọn short video síbẹ̀. ìyá ẹ ṣeun gan ìyá àwọn ìyá pọ̀ àwọn tó ti gé ní ìyá mi lẹ́nu wọ́n tó ti gé ní ẹ̀yìn náà nìyẹn. àṣẹ àṣẹ ẹ ṣeun ìyá mi gan
Adúpẹ́ àwọn yóò ti kí yín o. Wọ́n ní ayé là gbé ọbẹ̀ ní oníṣubú tọkọtọmọ àti Èdùmàrè. Ó yẹ kọ́. Hello. Màmá ẹni sùn lórí fóònù. Amóore. Adúpẹ́ o. Adúpẹ́ kódà ọlọ́mọdé ká tọ́ lé lálẹ́ ohun tá a máa sùn. Àṣẹ Èdùmàrè. Tí wọ́n fẹ́ fi sọ wọ́n ní túnà burú, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì àṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè. Àṣẹ ẹ ṣeun màmí. Àṣẹ Èdùmàrè. Ọlọ́run bá wa ṣe o àṣẹ ó yẹ bá wa gbósókè lórí fóònù ẹ ṣeun màmí I love yín gan ni. Àṣẹ o CNN platform. Àmì Jésù. Àbẹ̀ní ayé là ń gbé màmá mi Yorùbá wuyì. Ẹ má bínú pé mo pe yín lórúkọ. Adúpẹ́ lọ́wọ́ Olúwa. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ń sọ̀rọ̀ tó mú iṣẹ́. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Adúpẹ́ lọ́wọ́ Sunday Igboho. Bàbá Dámilọ́lá. Adúpẹ́ lọ́wọ́ orí. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Tó fi ẹ́ fún wa nílẹ̀ Yorùbá. Jígí wa, wúrà wa, áńgẹ́lì wa nílẹ̀ Yorùbá. Elédùmarè adúpẹ́, agbé ọ̀gá, ayìn ológo, ayìnyìn tán, àkìkì tán, àkìkì tán, àpèpè tán, Elédùmarè ọba. Bàbá tó ń gbèjà fẹ́ni tí ò lágbára. Tó gbèjà sẹ́ni tí ò lágbára láti lè jà. Adúpẹ́ àgbé yín ga wípé ẹja fún wa nílẹ̀ Yorùbá. Ẹnu ọmọdé yẹ mọ́ ìrù ẹkùn. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba. Bàbá Dámilọ́lá ọkọ tó yọ sí ọmọ wọn nígbòho máa lọ. Ọlọ́run wà níwájú ó tún pọ̀ lẹ́yìn rẹ̀. Mímíkan ò ní mì ọ́ lágbára Elédùmarè. Adúpẹ́. Ọmọ tákàrà bá kó wọnú epo. Láàmà kó wọn jáde. Àyúlọ àyúbọ̀ lọ́wọ́ yẹnu. O ò ní ṣìrìnrìn. O ò ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ lágbára Ọlọ́run. Adúpẹ́ Ọlọ́run fáwọn ọmọ ẹbí wa tó kó jáde nínú àhámọ́. Adúpẹ́ Ọlọ́run. Adúpẹ́ tẹ́ ẹ lo bàbá wa pẹ̀lú bàbá wa ọmọ olódò jẹ́ ọmọ olódò kùmọ̀. Ọmọ olódò orin. Adúpẹ́ Elédùmarè. Adúpẹ́ fún Yorùbá wuyì o. Yorùbá wuyì o. Ọmọ Àbẹ̀ní ayé là ń gbé. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè. O ò ní rí kó sọnù bí ò ń ṣe bí ọmọ. Ibi kéré ó tóbi. Kò ní súnmọ́ dẹ̀ẹ̀dẹ̀ rẹ. Kò ní wọlé ẹnì kankan wá. Gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá. Ọmọ gidi ilẹ̀ Yorùbá. Òkú àtótónu, òkú gbogbo ìgbà. O ṣeun Yorùbá wuyì. Adúpẹ́ o. A máa ju ọ ṣe ni. Lágbára Elédùmarè ọba máa lọ níwájú. Ọlọ́run wà níwájú rẹ. Ó tún pọ̀ lẹ́yìn rẹ pẹ̀lú. Mímíkan onídìyàn àjọ máa jèrè ilẹ̀ Yorùbá ní. Ẹ kúṣẹ́ ìyá mi. Ẹ ṣeun gan ẹ kú ohùn. Ẹ kí ọkọ dúpẹ́ lọ́wọ́ yín náà. Ẹ ṣeun gan ẹ kú ohùn. Ọlọ́run àmọ́ àbá wa dúró sí Ọlọ́run ànífẹ́. Ohun yóò nìkan lè ti ara yé. Náà ẹgbọ́n sàn. Sẹ́rí pẹ̀lú ọkọ ní news yẹn, mo ní news ẹlẹ́jẹ̀ rí. Ẹ bá mi wá Yorùbá wuyì. Yorùbá. CNN wọ́n ti ń pè ní CNN látẹ̀kan lórí news nìyẹn. Nígbà tí lè gbọ́ news gidi nìyẹn, ẹ bá mi wá Yorùbá wuyì. Tí mo rí mo nínú mi dùn. Adúpẹ́ lọ́wọ́ náà. Adúpẹ́ gbogbo àwọn ọmọ yẹn kò sí nǹkan tó máa ṣe wọ́n. Kí ni after effect kò ní ní after effect láyé àwọn ọmọ yẹn. Gbogbo ìrìnàjò wọn Ọlọ́run máa straighten ẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run ni. Adúpẹ́ o. Adúpẹ́ fún àwọn ẹbí yẹn náà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹbí yẹn náà o. Adúpẹ́ ṣọlọ́mọ mẹ́rin ni ọlọ́mọ méjì. Adúpẹ́ àgbùkù Ọlọ́run o. Olúwa ẹ ṣeun o.
Olúwa ẹ ṣeun o, ẹ ṣeun Ọlọ́run àkìkì tán nìyí o, a dúpẹ́ o, gbogbo àwọn tọ́lọ́run lò. Bàbá wa Sunday Igboho irú ẹkùn. Bàbá wa Tinubu gbogbo àwọn ọmọ lọ́dọ̀ sílẹ̀ jàmà. Ẹ wo inú mi ti dán lábàjá sísọ. Ẹ pẹ̀lẹ́ o, àǹtí Gani, ẹ pẹ̀lẹ́. Ẹ ṣọ́ra kẹ́ má bàa dẹ́jẹ̀ ríru o. Ẹ bá dẹ́jẹ̀ ríru stroke nìyẹn o. Bẹ́ẹ̀ bá dẹ̀ wà ní stroke ẹ wà lójú kan nìyẹn o. Ẹ bẹ̀rẹ̀ sí ní wọ́n dá ìpàkẹ́yẹ ayé yín nìyẹn ó bá tán fún yín. Ìyá mi ẹ má bẹ̀ ṣó ẹ má bẹ̀ tó lọ. Mo ti sùn mí gbọ́n kọ̀tẹ̀ tó lè tẹ̀lé. Má. Ẹ̀dẹ̀ wọlé pẹ̀lẹ́ wì. Ẹ wá sọ sóòdì kí ni máa ń fa ajá àdìẹ́ ẹ̀ǹdì kò sí wàhálà. Ọlọ́run pé mi ò bínú. Kí àtìgàdì má bàa lọ ní stroke. Ọkọ tẹ̀kẹ̀ yìí sí o. Bàbá mi lè ní stroke báyìí, wọ́n wà lójú kan. Ta ló ń jà àǹtí Gani? Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní wọ dáìpà nìyẹn. Ó bẹ̀rẹ̀ kí ìdí wọn máa jẹ nìyẹn. Ta ló ń jà àǹtí Gani? Àǹtí Gani ta ló ń jà àǹtí Gani? Ádámù ni Gani Ádámù. Àwọn kan tó pé sista Gani, ta ló ń jà sista Gani? Ọjà ẹṣẹ ẹkú àfàjá. Èmi mọ̀ pé ẹ̀dá lórí péjì Yorùbá Wuyì ẹ̀dá ẹ̀kọ́ ń pìtẹ́ǹdì ni. Mr. Lóńgẹ́ bá wà gbóhùn sókè. Mr. Lóńgẹ́ ṣẹ̀ wá ń bẹ̀ wá láì lórí péjì Yorùbá Wuyì. Èmi ni máa jẹ́ kí ni àwọn tó máa dó sí ẹnu ọ̀nà ẹ̀fùn. Àwọn tó máa dó sí ẹnu ẹ̀fùn kí ni máa ń pè wọ́n. Àwọn tó máa dó sí ẹnu ẹ̀fùn kí ni máa èmi ni màá wà lára àwọn tó máa dó sí ẹnu ẹ̀fùn. Èyí fẹ́ẹ̀sì Yorùbá Wuyì màá mí nìyí ni màá dúró dè yín bẹ̀. Mr. Lóńgẹ́ ṣẹ̀ wá ń bẹ̀ ẹ̀yin ò sí bẹ̀. Mr. Mojidi àbí ìyàwó Mojidi ẹ̀ sọ̀rọ̀ sókè. Màá wà lára àwọn tó máa wà ní ẹnu ọ̀nà ẹ̀fùn níjọ́ gbèǹde èyí fẹ́ẹ̀sì Yorùbá Wuyì màá dúró dè yín bẹ̀. Mr. Mojidi àwọn náà sí bẹ̀. Oníbodè màá wà lára àwọn oníbodè tó máa dúró ní ẹnu ọ̀nà ẹ̀fùn èyí fẹ́ẹ̀sì.